Kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bùfálẹ̀yẹ. Àwọn alábòójútó ilé ẹ̀kọ́ gíga ti University of Nigeria Nsukka ti figi gún gbogbo ètò tó ní ṣe pẹ̀lú ayẹyẹ ohun àjọyọ̀ tí ó bá ti kọjá agogo 6 6 p.m. ìrọ̀lẹ́. Àṣẹ yìí jáde síta nínú àwọn àkọsílẹ̀ èyí tí adelé alukoro Acting Public Relations Officer ti ilé ẹ̀kọ́ gíga náà Ọ̀gbẹ́ni Nyahebu fọwọ́ sí. Àṣẹ yìí wáyé látàrí ohun tí ó ṣẹlẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga ti UNN ní ọjọ́ 12 oṣù kẹsàn-án September 12. Náà ṣàkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà wípé ọkùnrin oníṣòwò kan ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Chimamanda Ngozi àti tí ìnagijẹ rẹ̀ tún jẹ́ Power Auto sọ síta wípé díẹ̀ ló kù kí wọ́n gún òun pa. Ngozi yìí jẹ́ àlejò tí àwọn akẹ́kọ̀ọ́ ti Department of Archaeology and Heritage Studies ti ilé ẹ̀kọ́ UNN pè tí wọ́n ń ṣe ayẹyẹ àṣálẹ́ iná jíjó Burning Fire Night. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣe okùnfà fífagilé ayẹyẹ lẹ́yìn agogo 6 6 p.m. ìrọ̀lẹ́ èyí tí àwọn alábòójútó ilé ẹ̀kọ́ náà ṣe. Àwọn alábòójútó ilé ẹ̀kọ́ náà wá ṣàlàyé wípé bí àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan bá ti fẹ́ ṣe irú ayẹyẹ báyìí, ó gbọ́dọ̀ wáyé ní ojúmọmọ àti lábẹ́ ìdarí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti iléèwé gíga náà. Nínú àlàyé tí àwọn alábòójútó ilé ẹ̀kọ́ yìí ṣe ni pé ayẹyẹ dídá iná Fireburn yìí ni àwọn adàlúrú oníwà jàgídíjàgan ní agbègbè ìlú náà fi ọgbọ́n èké jágbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì wá sọ di rògbòdìyàn ńlá láàrin ìlú. Àwọn alábòójútó ilé ẹ̀kọ́ UNN wá fi ọkàn àwọn ará ìlú balẹ̀ tí wọ́n sì tún fi ń dá wọn lójú wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò tún ní wáyé mọ́ nítorí pé gbogbo ètò ni àwọn yóò ṣe láti dènà ìṣẹ̀lẹ̀ aburú yìí tí ó bá fẹ́ ṣúyọ ní ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ètò ẹ̀kọ́ ọdún mìíràn 2025-2026 bẹ̀rẹ̀ jákèjádò gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lónìí, ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ti ń làkàkà láti rí pé àwọn ṣe gbogbo ohun tí ètò ẹ̀kọ́ ọdún tuntun yìí ń béèrè fún. Wíwọlé tí àwọn akẹ́kọ̀ọ́ wọlé náà ti mú ìbẹ̀rù páyà bá ọ̀pọ̀lọpọ̀ òbí alágbàtọ́ káàkiri gbogbo orílẹ̀ yìí, èyí tí kò ṣẹ̀yìn bí owó iléèwé ṣe sára rẹ̀ di méjì, ọ̀wọ́n gógó ìwé kíkà àti kíkọ, aṣọ iléèwé àti àwọn ohun èlò mìíràn tí wọ́n gbọ́dọ̀ pèsè, èyí tí ó tún wà ní ìbámu pẹ̀lú bí gbogbo nǹkan ṣe gbówó lérí tí àwọn ènìyàn sì tún ń làkàkà láti jẹun. Nígbà tí àwọn òbí kan ń bá àwọn ilé-iṣẹ́ ìwé ìròyìn Daily Post sọ̀rọ̀, àwọn òbí yìí tí wọ́n ti mú àwọn ọmọ wọn lọ sí iléèwé aládàáni ni wọ́n tún kùn wípé owó iléèwé wọn ti kọjá àfaradà. Èyí ló mú kí àwọn òbí àti àwọn alágbàtọ́ mìíràn rọra mú àwọn ọmọ wọn lọ sí iléèwé ìjọba tí wọn kò ní àwọn ohun èlò ètò ẹ̀kọ́ tó péye. Àwọn iléèwé ìjọba ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ní agbègbè ìlú Àbújá ti ṣàfihàn ohun tí ó ṣẹlẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ń jìyà ohun èlò ẹ̀kọ́ tí kò dára tí wọ́n sì tún wà lábẹ́ àwọn olùkọ́ tí ilé ayé ti sú. Single mother tí orúkọ rẹ̀ ń jẹ́ Ngozi Okoro ni ó sọ jáde síta wípé pẹ̀lú ìgbéraga lòun fi lọ fi àwọn ọmọ òun méjì sí iléèwé aládàáni tí ó lórúkọ. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ló ti sọ pé oníwóróbo ni òun àti pẹ̀lú pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹbí ará ojúlùmọ̀ máa ń ran òun lọ́wọ́. Ṣùgbọ́n ìdá 30 nínú ìdá 100 ní ó gorí owó iléèwé àwọn ọmọ òun yìí. Èyí ló mú kí òun yára tún èrò òun pa. Òun làkàkà tí òun sì ń sa gbogbo ipá òun nípa ṣíṣe iṣẹ́ kọjá wákàtí tí ó yẹ kí òun fi ṣiṣẹ́ tí òun sì tún ń yáwó lọ́wọ́ ọ̀rẹ́ òun síbẹ̀. Owó náà tí òun rí kó jọ kò tó nǹkan. Èyí ló jẹ́ kí òun wá bi ara òun léèrè wípé èwo ni òun fẹ́ ṣe nínú sísan owó iléèwé tàbí kí àwọn ọmọ òun jẹun. Ìbéèrè yìí ló ṣe okùnfà títú èrò ara òun pa láti kó àwọn ọmọ òun lọ sí iléèwé tí owó wọn kò gúnpá. Bàbá ọlọ́mọ 4 kan Abu Ahmed náà ṣàlàyé wípé gbogbo ìbẹ̀rẹ̀ sáà tuntun ni àwọn iléèwé máa ń ránṣẹ́ sí òun fún owó iléèwé. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé ìgbà gbogbo ni ojú máa ń ti òun tí òun kò bá rí owó iléèwé san ní àkókò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń lé àwọn ọmọ òun wálé tí wọn yóò sì máa sọkún kíkankíkan nítorí pé wọn kò fẹ́ pàdánù ohun
kankan tí wọ́n kọ́ wọn nínú yàrá ìkàwé oníkálukú wọn. Ìwé ìròyìn Daily Post tí wọ́n ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ń lo ọ̀nà tí kò tọ́ láti fi san owó iléèwé àwọn ọmọ wọn nítorí pé ìwádìí fi hàn wípé àwọn ìdílé ọlọ́mọ púpọ̀ mìíràn lọ sórí ẹ̀rọ ayélujára àti alátagbà láti lọ máa tọrọ owó tí àwọn mìíràn sì tún ń ta ohun ìní wọn. Ọkùnrin opó kan, Nuhu Ahmed, tú àṣírí ara rẹ̀ pé ṣe ni òun ní láti ta àwọn ohun ìní òun tó ṣe iyebíye kí àwọn ọmọ òun bá lè padà sí iléèwé. Onímọ̀ ètò ẹ̀kọ́ tí ó yanrantí kan, Michael Akon, wá ṣe ìkìlọ̀ lórí bí àwọn òbí àti àwọn alágbàtọ́ ṣe ń làkàkà láti rí owó iléèwé san yìí, wípé tí wọn kò bá tètè wá nǹkan ṣe sí yóò túbọ̀ tún ṣe àkóbá èyí tí ó tún burú ju bí ètò ẹ̀kọ́ ṣe wà báyìí lọ. Nínú ọ̀rọ̀ Akon ni ó ti tún ṣàlàyé síwájú wípé mílíọ̀nù 17 mílíọ̀nù àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni wọn kò sí níléèwé yìí tí ó jẹ́ iye tí ó pọ̀ jù lágbàáyé. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ẹ̀kọ́ yẹ kí ó jẹ́ àkàbà tí ènìyàn yẹ kí ó gùn láti fi kúrò nínú ìṣẹ́, ṣùgbọ́n tí ó bá ti dé ìpele pé àwọn ènìyàn kò lè lọ síléèwé, ṣe ni wọ́n tún ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìdílé túbọ̀ máa jinlẹ̀ sínú ìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ọmọkùnrin tí ó dàgbà jù nínú ọmọ olùdíje fún ipò gómìnà tẹ́lẹ̀ rí ti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party (SDP) ti ìpínlẹ̀ Ondo, Ọ̀túnba Bámidélé Akíngbóyè Samuel, ti béèrè fún ìwádìí tí ó múnádóko lórí ikú tí ó pa bàbá òun, èyí tí ó tún ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí ó déédé ṣẹlẹ̀ lójijì. Samuel tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun rí bàbá òun yìí ní ọjọ́ kan sí ọjọ́ tó kú. Nítorí ìdí èyí náà ló jẹ́ kí òun ṣí ìwé ẹ̀sùn fún ikú tó pa bàbá òun náà. Ó tún wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé òun fẹ́ àlàyé ní kíkún nítorí pé nígbà tí òun ń yẹ àwòrán ara Akíngbóyè bàbá òun wò, ṣe ni òun rí oríṣiríṣi egbò lórí rẹ̀. Èyí ló jẹ́ kí òun máa fura pé ikú tí bàbá òun kú kì í ṣe ikú àtọ̀runwá, bí ó tilẹ̀ jẹ́ wípé ìròyìn sọ pé ó kú wọ́ọ́rọ́wọ́ nínú ilé rẹ̀ ní wákàtí òwúrọ̀ kùtùkùtù ní Ọjọ́rú, tí í ṣe ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án, September 10 ọdún 2025. Olùwádìí kan tí ó fi ilẹ̀ òkèèrè ṣe ibùgbé, Olújìmí Lìjọ́kà, nínú àwòrán fọ́nrán tí ó gbé síta, èyí tí ó tún jà káàkiri, ni ó fi ẹ̀sùn kan àwọn ènìyàn wípé owó tí ó lé ní 200 mílíọ̀nù náírà ($205 million) ni wọ́n fura sí pé wọ́n rọra gbé kúrò nínú àpò ìfowópamọ́ olóògbé olóṣèlú náà ní kété tí wọ́n gbọ́ pé ó kú. Owó yìí ni wọ́n pín sínú àpò ìfowópamọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó wá rọ àwọn olùgbé ọmọ agbègbè Ìkálẹ̀ láti dìde fún ètò ìdájọ́ òdodo fún olóṣèlú tí ó di olóògbé náà. Obìnrin ọkùnrin olóògbé náà sọ wípé àwọn ọlọ́pàá ń ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́, èyí tí gbogbo ẹbí náà fi gbogbo ara wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìwádìí tí wọ́n ń ṣe náà. Àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ láti ẹ̀ka Homicide Section State Criminal Investigation Department (SCID) Yaba náà ṣàbẹ̀wò sí ilé olóṣèlú tí ó di olóògbé ní Victoria Garden City, Ajah, tí wọ́n sì fi ọ̀rọ̀ wá àwọn òṣìṣẹ́ inú ilé náà lẹ́nu wò, àti pé àwọn ẹ̀rí nípa ti ara àti ti àwọn ọmọ bíbí rẹ̀ náà ni wọ́n rí láti ibi ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná ti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó CP Olóhùndáre Moshood ti fi dá àwọn ẹbí àti ará ìlú lójú pé àwọn yóò tú iṣu dé ìsàlẹ̀ kòkò nínú ìwádìí àwọn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà àná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, Gómìnà Peter Obi, lánàá òde yìí ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa gbé ní ìrẹ́pọ̀ àti àlàáfíà. Obi tún wá ṣe àbẹ̀wò sí ààrẹ àná tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Olúbàdàn Ọba Rashidi Ládọjà. Ó tú àṣírí àbẹ̀wò rẹ̀ sí Ọbásanjọ́ lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ ní ìlú Ìbàdàn lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí Ọba Ládọjà nílé rẹ̀ tí ó wà ní Bódìjà, ni ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ sí ibi àbẹ̀wò rẹ̀ náà ni olùdíje fún ipò gómìnà nínú ètò ìdìbò ti ọdún 2023 ti ẹgbẹ́ òṣèlú Labour Party
ti ìpínlẹ̀ Èkó Gbádébọ̀ Rọ́dìsífọ̀, ẹni tí ó bòdì sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress àti adarí àpapọ̀ National Coordinator fún ẹgbẹ́ Obedient Movement, Yunusa Tanko. Òbí wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti oríṣiríṣi ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́ òṣèlú láti fẹ́ràn ara wọn kí gbogbo wa jíjọ kọ́ ìṣọ̀kan orílẹ̀-èdè wa. Òbí wá sọ fún àwọn akọ̀ròyìn ìdí àbẹ̀wò òun sí ilẹ̀ Ìbàdàn, èyí tí kò ju pé òun fẹ́ kí Ọba Ládọjà kú oríire gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Ìbàdàn tuntun kí ó tó di ọjọ́ ìwúyè rẹ̀. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé Ọba Ládọjà yóò kó ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ìrírí tí ó ti ní gẹ́gẹ́ bí aṣòfin, gómìnà àti gbajúgbajà oníṣòwò mú ìdàgbàsókè bá ilẹ̀ Ìbàdàn àti pé yóò tún lò ó láti fi darí ilẹ̀ Ìbàdàn lọ sí èbúté ire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kọ̀ sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ bá mi subscribe, kí ẹ sì jọ̀wọ́ tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.